Ẹ kú ojúmọ́ gbogbo ọmọkọ ilẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Níbikíbi tó bá ti ń wo fídíò mi, lẹ́ẹ̀kan sí jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni, bá mi subscribe sórí YouTube channel mi, OMA TV, Oma TV. Ẹ tún bá mi subscribe sórí TikTok mi, Oma TV náà ló ń jẹ́. Lẹ́ẹ̀kan sí o lè bá mi subscribe sí Facebook mi náà tó ń jẹ́ Prince Owólabí Aládénìká. Instagram mi náà Oma TV náà ló wà ń bẹ̀. Ẹ jọ̀ọ́ mo need the subscription more lórí Instagram mi. Lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí mi ní pẹ́ lórí ẹ̀, lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn ni tí àwọn èèyàn sọ. Tẹ́ ẹ bá ń wo àwọn ètò tí mo máa ń ṣe, ẹ máa rí pé gbogbo àwọn ètò mi ó máa ń dá lórí bí ilẹ̀ Yorùbá ṣe máa dáa, bí ẹ̀sìn àjòjì kò ṣe ní ba ilẹ̀ wa jẹ́ ni mo máa ń sọ̀rọ̀ lórí. Ṣùgbọ́n lẹ́nìí wọ́n ní àìsí ńbẹ̀ la ìbá wọn dá sí, mo máa bá wọn sọ̀rọ̀ lórí nǹkan awuyewuye tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lẹ́nìí. Lórí kíni? Lórí ọ̀rọ̀ àwọn òpó wa ní ilẹ̀ Yorùbá, àwọn ọba wa méjèèjì, Aláàfin Ọ̀yọ́ àti ti ọba wa Ògúnwùsì, Ọọ̀ni of Ifẹ̀, tí àwọn èèyàn ń pariwo lé lórí, tí àwọn kan sọ ìtàn. Mo kàn máa sọ nípa nǹkan tí mo rò nínú ọkàn tèmi ni. Ó wá kù sí ẹ lọ́wọ́ kó gbàgbọ́. Nǹkan tó ń yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ àti àṣà àwa Yorùbá ni wípé tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ nílé Ifẹ̀, àbí tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní Ìbàdàn, àbí tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní Ọ̀yọ́, tí kan nínú ọmọ Yorùbá bá jáde tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀, bóyá wá láti Èkìtì ni, bóyá wá láti Iléṣà ni, bí nǹkan bá ṣẹlẹ̀ ní Ìbàdàn tí ẹni yẹn wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́yọ́ o, àbí lọ́rọ̀ ọba Ọ̀yọ́ ni, àbí lọ́rọ̀ ọba Èkìtì ni, tẹ́nìyẹn ò dẹ̀ jọmọ ìlú yẹn. Àwọn kan aláìmọ̀kan kan wá jáde síta, wọ́n ní kí ló kàn nípa ẹ̀? Kí ló kàn ẹ́? Ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni, kí ló kàn nípa kíní kan? Mo wá, nígbà tí èmi wá gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, mo wá dàárò, mo wá rí pé aláìmọ̀kan èèyàn ló ń sọ bẹ́ẹ̀. Nítorí gbogbo awuyewuye tí wọ́n ti ń sọ ń sìn, tí gbogbo àwọn èèyàn ti ń sọ, nǹkan tí mò ń retí tẹ́lẹ̀ ni wípé kán sọ pé ọmọ Ìbàdàn kò sopọ̀ mọ́ ọmọ Ilé Ifẹ̀ mọ́ o, àbí ọmọ Ọ̀yọ́ o àtọmọ Ìbàdàn wọn ò jọ bára wọn tó. Nǹkan tí mò ń fẹ́ kí n gbọ́ nínú ìtàn tán pa nìyẹn. Ṣùgbọ́n bí èmi ṣe wá dúró tí mò ń gbọ́ gbogbo àwọn nǹkan tó awuyewuye tó ń lọ lọ́tùn tó ń lọ lósì, mo wá rí wípé gbogbo nǹkan tá à ń ṣe pátápátá, bó bá lọ sọ́tún ni ò bó lọ sósì ni, Ilé Ifẹ̀ náà ló ń darí padà sí. Kí ló wá dé ẹ̀yin ọmọ Yorùbá? Mo wá rí i pé inú mi wá ń dùn ní gbogbo nǹkan tó ń sọ. Bí ọ̀rọ̀ yóò bá ṣẹlẹ̀ gan, bóyá àbá má mọ iye ara wa, ó jẹ́ kí inú mi dùn, káyọ̀ mi kún wípé òpó kan ṣoṣo báyìí ló gbélé Yorùbá dúró tó ń pè ní Ilé Ifẹ̀. Ọ̀rọ̀ tí mo bá sọ nínú fídíò mi, ìyẹn ò ní kó máa ṣépè o. Ìwọ náà nǹkan tó bá rò ní kó sọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni. Àwa tá a dẹ̀ jọmọ Yorùbá gidi, tá a fẹ́ kílẹ̀ wa bàjẹ́, àwa la máa sòótọ́ fún yín. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Mo ti gbọ́ ìtàn lọ́tún, mo gbọ́ ìtàn lósì. Bí nǹkan tí mò ń retí ni pé irọ́, ẹ jẹ́ kí n gbọ́ pé wọ́n ní Ilé Ifẹ̀ kọ́ làwọn Ọ̀yọ́ ti wá. Irọ́, ẹ jẹ́ kí n gbọ́ pé wọ́n ní Ilé Ifẹ̀ kọ́ làwọn Èkìtì ti wá. Nígbà tí wọ́n pa gbogbo kinní pọ̀, mo wá rí wípé ìkan kan náà ni gbogbo ẹ̀ ṣì ń já sí. Kí ló wá dé? Kí ló wá dé? Mo gbọ́ ìròyìn, mo gbọ́ ìtàn lóríṣiríṣi tán ní Aláàfin ọba Yorùbá, Ọọ̀ni ọba kinní kan. Nígbà tí èmi wá da gbogbo ẹ̀pọ̀ tí mo wá rò, ẹ jẹ́ n sọ nǹkan tí mo gbá mú bẹ̀. Mo rí wípé àwọn Yorùbá jẹ́ èèyàn gidi, a jẹ́ ọmọ ọkọ, a jẹ́ ẹni tó lọ́gbọ́n lórí. Mo wá rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ gbogbo àgbáyé lè ní ọ̀dọ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀. Ẹni sáà wò. Mo rí ní pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ilé Ifẹ̀, wọ́n sọ̀rọ̀ kan, wọ́n ní Ilé Ifẹ̀, àwọn ọba wà lóríṣiríṣi ní Ilé Ifẹ̀. Wọ́n wá sọ wípé nínú àwọn ọba tó wà nílé Ifẹ̀ yẹn náà ti máa yan èèyàn kan tó máa ń jẹ́ Ọọ̀ni. Wọ́n tún wá tẹ̀síwájú, wọ́n ní ìgbà àwáṣẹ̀ pé kóòtù, ṣẹ́rí ìtàn wa ò tiẹ̀ rújú rárá. Àwọn tó kàn sọ kóbokò bọ́ rádaràda ni, ìtàn wa ò rújú.
wọ́n ní nígbà wáṣẹ̀ wọ́n lọ́mọ kóòtù ní gbogbo wa ń jẹ́. Nígbà tí gbogbo wa ń jẹ́ kóòtù ní wáṣẹ̀ tí kó tó di pé oníkálukú sún síwájú ní Ilé Ifẹ̀, wọ́n ní wọ́n wá yan èèyàn kan ṣoṣo tá jẹ́ Ọọ̀ni yẹn ní èní ló wá dàbí president tí àwọn ọba kéékèèké míì tán jẹ́ ọba gidi tán wà ní abẹ́. Yorùbá mà lọ́gbọ́n o. Wọ́n ní ìjà tí gbogbo aráàlú bá ti parí, wọ́n á gbé lọ sọ́dọ̀ ọlọ́ba àlùfọ̀n ló ṣe second command sí Ọọ̀ni. Tí aráàlú ò rí parí, wọ́n á gbé lọ sọ́dọ̀ ọba àlùfọ̀n tó ṣe títí tí ò parí, á wá gbé lọ sí Supreme Court tó jẹ́ Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ní bọ́n ṣe ń ṣe nìyẹn. Kódà wọ́n tẹ̀ wá sọ wípé ní ayé àtijọ́ èèyàn kan ń fojú rí Ọọ̀ni níbi tó lágbára dé, kó tó di pé Ọ̀rànmíyàn ó lọ sí Ọ̀yọ́ láti lọ tẹ Ọ̀yọ́ dó. Àwọn kan tẹ̀ sọ pé nígbà tọ́rànmíyàn dé Ọ̀yọ́, wọ́n ní kò jọba lọ́yọ́, kó tún padà sílé bàbá ẹ̀ wá tún wá jẹ Ọọ̀ni. Torí àwọn kan ń gbépò yí ẹnu wípé Ọọ̀ni kìnnìkan Ọọ̀ni ju ọba lọ. Bí èmi ṣe rò ó ní o, mi ní kó wá síbí kó wá máa sòṣì ọ̀rọ̀ àbí kó wá máa ṣépè. Ọọ̀ni tó bá jẹ́ bí ìtàn ṣe rí nìyẹn, ọ̀rọ̀ yìí ò ní ìrújú. Lóòótọ́ téèyàn bá bímọ gbogbo àlà ń gbàdúrà kọ́ ọmọ wa jù wá lọ. Aláàní lè ní empire. Ǹjẹ́ mọ̀ pé Ilé Ifẹ̀ ní empire àdìsá tí àwa náà ò gbọ́ nípa ẹ̀ nígbà tí Ilé Ifẹ̀ ń lo ilẹ̀ tó fi rán Odùduwà láti lọ jagun fún wọn títí dé kí náà porúkọ ẹ̀ Egypt. Ilé Ifẹ̀ náà ló lè rí. Kí ló wá ń fa wàhálà yìí ni wípé empire tí Ọ̀yọ́ lò ìgbà tójú là ló lò débẹ̀. Àwọn Ọ̀yọ́ ló dẹ̀ ń sọ Yorùbá tèmi pẹ̀lú ẹ̀ ń sọ yìí. Nǹkan táwọn olóṣèlú dálẹ̀ ló ń ṣẹlẹ̀ sí wa ayé èèyàn ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kó divide wa. Ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá. Àwọn òyìnbó ló dá gbogbo wàhálà lẹ̀. Wọ́n wá ní Yorùbá táwa wọ́n ní omi ò mọ̀. Wọ́n ní Yorùbá ojú bí irọ́ ni bó tó mímọ̀ pé Yorùbá táwa ń jẹ́. Pé àwọn ọba kan ò fọwọ́ sí nígbà náà. Bóyá àwọn ọba tí ò fọwọ́ sí ti pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ torí oníkálukú Èkìtì ló ń jẹ́, Iléṣà ló ń jẹ́, Èkó ló ń jẹ́ ńgbà yẹn. Àwọn òyìnbó wá rí pé gbogbo wa tí à ń jẹ́ Èkìtì, Èkó, Iléṣà, Ọ̀yọ́ kìnnìkan yìí, bàbá kan náà lè bí gbogbo wa. Wọ́n ní a ní ìdí orúkọ kan kó lè pa gbogbo wa pọ̀. Nígbà torúkọ yìí wá bá pa gbogbo wa pọ̀, Ọ̀yọ́ empire ló ń rìn nígbà yẹn. Wọ́n wá fi Yorùbá Ọ̀yọ́ wọ́n fi kó wọ́n ṣe sọ ní mí mọ́ nípa yẹn, but most of the things tán sọ bó ṣe rí ni wọ́n á fi Yorùbá Ọ̀yọ́ wọ́n fi kó gbogbo wa pọ̀. Ṣó fàjà ni? Kò fa ìjà. Èmi máa sọ̀rọ̀ kan, ó lè bí ẹ nínú, ó dẹ̀ lè kọ nǹkan tó bá wù ẹ́, ṣùgbọ́n kò rò ó dáadáa, má balẹ̀ Yorùbá jẹ́. Gbogbo ọmọ Èkìtì ni o, gbogbo ọmọ Ọ̀yọ́ ni o, gbogbo ọmọ anywhere tó bá ti wá, tó bá ti ń tàpá sórí irun ẹ ní Ilé Ifẹ̀, ó mọ nǹkan tó ń ṣe. Nídìí gbogbo eléyìí. Torí bí kan tí mo sọ bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú tèmi, mò ń rẹ ní pé kan ní àìrọ̀ Ọ̀yọ́ kọ́ láti wá o, àmì Ilé Ifẹ̀ kọ́ láti wá o, àwọn Ọ̀yọ́ wọ́n bẹ̀rẹ̀ ní o, ṣebí Ilé Ifẹ̀ láti wá. Lóòótọ́ ó lè jọ Ọ̀yọ́ Aláàfin ló ní empire tó pọ̀ àbí nǹkan kan. Ṣé èèyàn wá sọ pé ká fi Ilé Ifẹ̀ sábẹ́ ni? Kí ló dé? Èmi Èkìtì ni mo ti wá sí, tàbá níbo ni ìrìn wa ti wá, tàbá ní kí n máa wá lé mi lọ́sìn. Kò sí bó ṣe máa trace. Wọ́n á padà sí Ilé Ifẹ̀ ni. Tán bá trace ọmọ èèyàn kan o lọ títí láti ibì kan o, tán bá trace Ọ̀yọ́ o tó bá yá, wọ́n á padà sí Ilé Ifẹ̀ ni. Ọọ̀ni bẹ́ẹ̀ mi ṣe rò ní o, nígbà tí Ọọ̀ni jẹ́ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì nígbà yẹn lọ́hùn tí àwa ń lò nísìn tó jẹ́ pé àwọn ọba yòókù wà ní abẹ́. Lóòótọ́ Aláàfin ní agbára lóòótọ́. Aláàfin ja ìjà torí warlord l'Aláàfin, ó dẹ̀ ń kó àwọn èèyàn ìlú oríṣiríṣi ló ní ìka ẹ̀tàn dé. Ṣùgbọ́n ìyẹn wa jẹ́ ká wá rò ó, ìyẹn ò ní ká rí ibi tá a ti wá ká bàjẹ́ o. Àkọ̀ tó bá ń ba ìjà tó bá ń ba àkọ̀jẹ́ tínú ẹ̀ ń dùn, ilé ara ẹ̀ ló ń bàjẹ́. Ìjà yóò tó àwọn ọba yìí gan ò tiẹ̀ jàjà tá à ń jà yìí. Àwọn ọba yóò ja ìjà tá à ń jà yìí. Okay, nígbà tẹ́ bá sọ pé níbi tí káwọn èèyàn ronú dé, tí ẹ̀yin àwọn kan wá sọ pé Ọ̀yọ́ ló lágbára, Ọ̀yọ́ ló ní kíní kan, Ọ̀yọ́ ní ó ṣe kíní kan. Tó bá jẹ́ pé nígbà yẹn kóòtù là ń jẹ́, gbogbo wa nǹkan kó gbogbo wa pọ̀ pé okay o, ẹ̀yin ọmọ kóòtù ní gbogbo yín jẹ́ o. Irú ìjà báyìí ò ní wáyé. Politics ló dà wá rú.
ẹ jẹ́ àrònú ara wa. Kò dẹ̀ sí bí ọmọ ṣe máa ga tó bá jẹ́ lóòótọ́ ni Ọ̀rànmíyàn tó jẹ́ bàbá fún wọn ní Ilé Ifẹ̀, kò sí bí ọmọ ṣe máa ga tó títí ta ní kí bàbá àwọn àdọ̀bálẹ̀ fún un. Ẹ jẹ́ àrònú ẹ̀. Torí bí àwọn èèyàn kan sọ ń sátẹ̀ tẹ́lẹ̀ ni pé bí pé ìlú Ilé Ifẹ̀ o wọn kì í dé adé ń bẹ̀, pọ̀tà wá gbọ́ nínú ìtàn sí pé Ọọ̀ni ọba ní í ṣe. Ìdí ni ó lágbára ju ọba lọ. Àwọn ọba máa ń bá tì í ni pé Ọọ̀ni gan lọba tí ń gbàdẹ̀bálẹ̀ ọba nígbà yẹn lọ́hùn. Even kí ìlú Ọ̀yọ́ tó tẹ̀dó. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ àrònú. Ìwọ tó bá fẹ́ sọ sọ̀rọ̀ yìí kò yẹ kí n dá sí, ṣùgbọ́n máa dá sí. Tó bá bú mi kì í ṣe ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Ilé Ifẹ̀ ni mí. Anything bí wọ́n ṣe sọ ìtàn wa nítìn, òpó kan ṣoṣo báyìí ló gbé ilẹ̀ Yorùbá dúró. Òun dẹ̀ ní Ilé Ifẹ̀. Ẹ má jẹ́ àbàjẹ́. Àwa tí à ń dá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ àwò dá sí. Ẹ má bú àwọn ọba yìí mọ́. Ẹ fi àwọn ọba yìí lọ́rùn sílẹ̀. Ẹ̀yin gan-an ni oníwàhálà ọ̀dádá tó ń dá gbogbo ẹ̀ lẹ̀. Ronú kó tó sọ̀rọ̀. Ìwọ tó bá ń ṣépè má ṣépè mọ́. Ẹ má jà ṣépè mọ́. Ẹ má jà sọ̀tàn tí ò ṣeé ṣe. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Mo kí gbogbo alẹ́ kan sí. Ẹ subscribe lórí YouTube channel mi. Ẹ subscribe sórí YouTube channel Oma TV. Ẹ subscribe lórí TikTok Oma TV náà ló ń jẹ́. Prince Owólabí Aládéníkà lórúkọ mi lórí Facebook. Ẹ dá mi ẹ subscribe sórí Instagram mi Oma TV náà ni. Ẹ ṣé mo dúpẹ́. A tún máa tẹ̀síwájú. Ẹ ṣé.